àgbàgbà Yorùbá ẹ fura s'Olúwo. Ẹ gbọ́ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ fura s'Olúwo. Adéwálé Abdulrasheed Àkànbí tó jẹ́ Olúwo ti ilẹ̀ Ìgbò, ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ fura. Mo bá bọ́ fẹ́ àwọn fọ́tò kan wọ̀nyí, màá wá sọ àwọn information tó jáde lẹ́ni, màá wá sọ fún yín. Mo bọ́ fọ́tò yẹn dà. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣùgbọ́n ìtẹ́ ń wò mí ní Facebook, ǹjẹ́ ẹ ń wo fọ́tò yìí? Dájúdájú mo mọ̀ pé ẹ wò lọ́wọ́lọ́wọ́. Ẹ wo bí? Ṣé ẹ rí wọn? Inú mi dùn, mo mọ̀ pé ẹ ń rí. Àwọn set of people tó wà láàfin kábíyèsí Ìwó òun lẹ rí wọn yóò, ẹ tún wá bọ́ sísàlẹ̀ bí. Àwọn náà rèé, tìbọ̀tìbọ̀ ṣe rí wọn. Mélòó nínú wọn lẹ rí tọ́jọ́ ọmọ Yorùbá? Mélòó nínú wọn lọ́jọ́ ọmọ Nàìjíríà? Àti ẹ̀sìn ìfúra yín ti rójú wọn. Ẹ ti fúnra yín ti rójú wọn, ẹ rí wọn. Mélòó lọmọ Yorùbá nú wọn? Ṣé ẹ rí bí tí mò ń lọ ni wípé tí ẹ̀yin àgbàgbà tẹ́ ẹ bá fárígá tẹ́ ẹ fún wa tẹ́ ẹ dòkó kẹ́ pàpérò, oyè tó kára Ìwó ni ó ń bọ̀ wá kára Ẹdẹ. Ọ̀rọ̀ tó ṣàkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rírí tó bá ṣe gúnugún àwọn kókó mórí ẹyin. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bó ṣe máa ta bá onílé bẹ́ẹ̀ la ta bá àlejò. Ṣé ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín o? Kẹ́ tètè mọ̀ lẹ́nu. Mi ò dárúkọ, mi ò pe Olúwo ní terrorist, ṣùgbọ́n mo ń sọ fún àwọn àgbàgbà Yorùbá pé ìwà ìṣe àtọ̀rọ̀ ẹnu kábíyèsí Olúwo ó tó àìláṣọ lọ́rùn pàká, ó tó àpérò fún mẹ́rìnwó, ó tó ń tí ìran Yorùbá ìyẹn àgbàgbà tó yẹ kí ẹ jòkó àpérò lé lórí. Kì í ṣe bẹ́ẹ̀ ni mo ń lọ o, ibi tí mo ń lọ gẹ́gẹ́gẹ́gẹ́ máa lọ bẹ̀ sí i, ṣùgbọ́n mo fẹ́ fẹ́ understand pé ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tí o. First, kí n tó lọ bí tí mo àwọn àṣírí tí mo fẹ́ tún fún yín lẹ́nu, information tó jáde tí mo fẹ́ tún fún yín, kí n tó lọ bẹ̀ ẹ rántí o. Àwọn ìgbésẹ̀ kankan tí Olúwo tó gbé. Number one, ó kọ́kọ́ bọ́ṣọ, ó ṣí adé ó sì sọnù, ó lóun di emir of Ìwó. Abẹ́ ẹ̀ gbàgbé ní ẹ̀yìn àgbàgbà. Èmi pọ̀ nínú news, mo dẹ̀ rántí gbọ́ngbélé pé Olúwo sọ pé òun emir of Ìwó. Kí yẹn dúró bẹ́ẹ̀. Ìkejì, ìwà tó wù tó fi yẹ kẹ́yìn ọmọ Yorùbá fúnra. Sọ pé kẹ́nìbọ̀dì má fẹ́ ìyàwó níbi tó bá fẹ́. Ṣùgbọ́n ní abala ibi tí ìran Yorùbá wà, pẹ̀lú ipò tí Yorùbá wà lọ́wọ́lọ́wọ́, ó yẹ kí ìran Yorùbá fúnra. Ọba Ìwó ó gbéra, ó lóun fẹ́ ọmọ ọba Kánò, ó lọ fẹ́ ọmọ Fúlàní gbọ́ngbélé, Fúlàní pure ọmọ ọba Fúlàní, ó lóun fẹ́ wálé. Ẹ bá bá mọ̀ pẹ̀lú ìdánilójú pé kì í ọmọ tí wọ́n bá jọ bí fúnra wọn, ẹ lọ mọ̀ tó bá kó dájú lójú pé Fúlàní ló máa ń ṣe jù. Ẹ̀yin àwọn ọmọ Yorùbá tó fẹ́ ọmọ Ìgbò tó tóbi ẹ̀tọ́ ọlọ́kùnrin, tẹ́ ẹ bá wo ìṣe wọn, ẹ rí i pé Ìgbò náà máa ń jẹ̀ sí jù. Màá sọ mẹ́rin ẹwà Adélékè family majority wọn tó fẹ́ Ìgbò, ọmọ tí wọ́n bí Ìgbò náà faramọ́ jù. Davido Ìgbò ló fẹ́, Ìgbò ló súnmọ́ jù, agbára káká ló fi gbọ́ Yorùbá, ó gbèdé Ìgbò lọ èdè Yorùbá lọ. Ẹ wo ti eléyìí tó lọ fẹ́ ṣe gómìnà lẹ́kọ̀ọ́, ìyá Ìgbò ni nígbà tí wọ́n máa fi tán influence pé wọ́n kò sọ́mọ tí ò kì í súnmọ́ ìyá, ó gbèdé Ìgbò kò gbọ́ Yorùbá. Wọ́n pọ̀ bẹ́ẹ̀, mo fi ṣàlàyé fún yín ni the same thing applicable to àwọn Fúlàní tẹ̀ wọ́n yẹn. Tọ́mọ Yorùbá bá fẹ́ wọn, wọ́n máa ní interest lórí ọmọ yẹn máa ní interest lórí pé wọ́n jẹ́ Fúlàní ju pé wọ́n jẹ́ Yorùbá lọ. Ewu tó wà nínú kéèyàn kúrò nínú ẹ̀yà ẹ̀kọ́ lọ fẹ́ ẹ̀yà kejì nìyẹn, kó dé sí tó burú nínú ẹ̀ má sì ní bọ́. Ṣùgbọ́n ewu tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn ẹ̀yà tẹ́ ẹgbẹ́ra tẹ́ ti lọ fẹ́ yẹn, àwọn ẹ̀yà tó ṣe ikú pé ẹ̀yà tó bá wo ẹ̀yà ti yẹ gẹ́gẹ́ bí ẹ̀yà tó yẹ káwọn parun, ẹ̀tọ́ ẹ̀ ò mú ẹ kó lọ bẹ̀ lọ fẹ́ yàwó. Ó ṣẹlẹ̀ nínú Bíbélì. Ọlọ́run ti kìlọ̀ fún àwọn Ísírẹ́lì, ẹ̀yin fúnra yín ti rí àwọn ará Fílístínì, ẹ rí wọn pé wọn ò nífẹ̀ẹ́ yín, ẹ má lọ bẹ̀, ẹ má lọ fẹ́ yàwó bẹ́ẹ̀. Ibẹ̀ gangan òun ni kí lórúkọ Sámsónì, ibẹ̀ ló gbà lọ tó ti lọ mú yàwó. Ó lọ fẹ́ yàwó láàrin wọn. Kí ni Bíbélì sọ pé ó ṣẹlẹ̀ at the end of the day? Ìyàwó tó lọ fẹ́ bẹ̀ òun ló ṣekú pa á. Ibẹ̀ kọ́ mò ń lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí understand ni pé ara nǹkan tó yẹ kẹ́yìn ìran Yorùbá kẹ́ ẹ fura sí nípa Olúwo nìyẹn. Number 3, ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Olúwo. Akọ̀ndẹ́mù àṣà yín, akọ̀ndẹ́mù gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìran Yorùbá. Gbogbo àwọn heroes Yorùbá tẹ́lẹ̀ kan pẹ̀lú òrìṣà, gbogbo wọn pátápátá ni
I condemn one as a opposite to one. And all those things, they are part of the history of Yoruba people. Now, mo sọ eléyìí ni kẹ́yìn àgbààgbà kẹ́mọ̀ yìí pé tí máa sọ tí mo sọ yìí mo ní nísìsiyìí tí mo fi sọ. Láìpẹ́ ní nǹkan bí ọdún kan sẹ́yìn ló kó àwọn terrorist ẹni tó kó wọn wọlé wá sílẹ̀ Yorùbá wá sáàfin Ìwó àwọn wọ̀nyẹn náà wá sí nínú àlọ́ láwọn ṣe tírénì fọmọ Ìwó. Mo ń sọ mo ń tún sọ ni àìláṣọ lọ́rùn pàkà ó máa bá àpérò fún mi mú ẹni tí àwọn òbí TikTok kí ló ṣẹlẹ̀ no single like ẹ wá kò sí like ẹyọ kan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó yìí no single like rárá kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ó yá jẹ́ máa rí at least ẹ̀yin dẹ́ wà bí ẹ ti tó mẹ́wàá àbíkẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹ tẹ́ kí máa kí at least within short period kí n ti rí 15 to kí n ti rí 1000 likes èèyàn kankan yẹn fún mi ní 100 likes tó tán ká máa bẹ́ẹ̀ tó lọ. Ó bá àwọn terrorist wá sí palace ó ní wọ́n ṣe training fáwọn èèyàn ní ìlú ẹ wá jẹ́ kí yẹn dúró bẹ́ẹ̀. Ṣé wá rí àwọn incident kan wá ṣẹlẹ̀ lẹ́nu tọ́mẹ̀ lókè tó jẹ́ pé ó yẹ kí ìnáwó Yorùbá tètè tún fura sí àṣírí yẹn mo fẹ́ bẹ́ fún yín sí ẹ pé program dáadáa ẹ̀yin tẹ́ wọ́n mi TikTok ẹ pé program yẹn make sure pẹ́ pín. Wọ́n ló jọ gàté kò jọ gàté ó fi ẹsẹ̀ méjèèjì òfin tiro. Ó fẹsẹ̀ méjèèjì tiro èmi á sọ òtítọ́ síbi tó títọ́ ibi tẹ́lẹ̀ ṣe ń ká mi lára kò ju ìfẹ́ tí mo ní sí ìran mi. If not, I have every reason to focus on another. I am a professional broadcaster. Mo ní àkàìmọye àwọn ètò tó wà ní ìkáwọ́ mi tí mo lè máa gbé ṣe. Àìmọye content tí mo lè máa create fún àwọn èèyàn ká máa wò mí. Ṣùgbọ́n ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Mo dúró lórí wípé ìran Yorùbá gbọ́dọ̀ bọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín fura. Number one. Gùnmí gbé àwọn ìgbésẹ̀ kan ṣe àwọn ìpàdé kan lákọ̀lákọ̀. Ẹ má gbàgbé pé mo sọ àwọn ọ̀rọ̀ kan fún yín níkan bí ọdún kan bí méjì sẹ́yìn. Mo ní àwọn Fúlàní wọ́n kó ẹrù lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ń pín ẹrù sí àwọn inú igbó wa. Nígbà tí mo sọ̀rọ̀ yìí nígbà tí mo sọ ọ̀rọ̀ yẹn mo lérò pé mo kàn sọ gẹ́gẹ́ bí information tí mo gbà ní. Ṣùgbọ́n after that kó tó di pé wọ́n mú Kánú jáde ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Nígbà tí wọ́n mú Kánú àwọn information tó tún jáde Simon Ekpa ó tún jáde ó tún tú àwọn àṣírí yìí pé àwọn ibi báyìí ní Àkókó wọ́n ní base lẹ́kìtì wọ́n ní base níkẹrẹ nínú igbó kan níkẹrẹ wọ́n ní base nínú igbó kan ní Ìṣẹ̀ Èkìtì wọ́n ní base níbẹ̀ wọ́n ní base láwọn igbó kan lọ́yẹ́ wọ́n ní base ní àwọn boundary Èkìtì state àti Kwara state wọ́n láwọn base síbẹ̀. Mo dẹ̀ wá pariwo eléyìí fún yín mo ní wàhálà wà. Mo sọ fún yín lára àwọn ọlọ́dẹ tó ń jọ̀rẹ́ tiwa àwọn ọlọ́dẹ tó ń dọ̀rẹ́ wa nínú wọn láìpẹ́ níbi tó ti ń ṣètò pé káwọn ọlọ́dẹ wọ́n dé inú ibi tó máa ń sùn sí tó bá ti dé inú oko àwọn Fúlàní wá ká wọn mọ́bẹ̀ ẹnì kejì ẹ̀ wọ́n ṣá ní ìṣàkúṣà èyí tó jẹ́ ọdẹ nìyí tó ń jẹ́ ìyẹn sá lọ OSK wọ́n ṣá ìkejì ẹ̀ àṣàfẹ́ ẹ̀kú hospital ló ti lọ land orí ọ̀fẹ́ ọlọ́run ló jẹ́ kó kú. Now the same igbó tí mo sọ fún yín ni o ẹ má dàgbé mo sọ fún yín láwọn àkókò kan mo lọ sí Ìjẹ̀bú Òde àwọn inú igbó kan ní Ìjẹ̀bú Fúlàní kún bẹ̀ kẹ́mkẹ́m ni the funniest part of it ni pé o ò lè rójú ọ̀nà mọ́tò ní inú igbó yẹn o ò lè rójú ọ̀nà mọ́tò nílẹ̀ wọ́n wà ní igbó yẹn findings la ṣe débẹ̀ tó o bá wá kúrò ní Ìjẹ̀bú padà wá sí express Ìṣàgámù tó lọ sí Ọ̀rẹ́ Ìṣàgámù expressway tó o bá wá lọ wà ní bíríìjì kan tó kúrò ní Ìjẹ̀bú tó lọ sí Ẹ̀pẹ́ ẹ bá ọ̀nà yẹn ṣé ẹ rí that same route ọ̀nà yẹn bí sí méjì bíríìjì yẹn méjì ni ó dà pé ìkan lọ sí Ẹ̀pẹ́ ìkejì ní ìmọ̀bi tó bí ìmọ̀rúkọ ìlú yẹn tí yẹn lọ ṣé iṣẹ́ kọ́mọ yẹn ẹ gbìyànjú ẹ̀ tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ bá gbà ẹ ní padà délé wọ́n kún bẹ̀ débi wípé náà ṣé wá níbi tí mo lọ ní wípé gbogbo wíwà kan wà nínú gbòyìn mo tún wá parí ẹ̀ fún yín mo lọ sọ́dọ̀ ìkan náà àwọn bàbá wa àgbà gidi nínú Afẹ́nifẹ́re àgbà gidi ní mo lọ ọ̀dọ̀ ẹ̀ ó ṣe àwọn àlàyé pé àwọn jókòó àwọn ṣe findings oye base táwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá nígbà yẹn wọ́n ti detect about 1000 plus tó jẹ́ base wọn ní ilẹ̀ Yorùbá more than 1000 tó jẹ́ pé wọ́n ti fi ṣe base ní ilẹ̀ Yorùbá yìí mo jáde mo pariwo fún yín o ṣùgbọ́n kò sí nǹkan tí Yorùbá ní ṣe sí ibẹ̀ kọ́ mò ń lọ ibi tí mo wá ń lọ ni wípé
àwọn Fúlàní sọ fún yín, wọ́n ti ń sọ kán tó bí wa, wọ́n ń sọ nígbà tó bí wa, wọ́n tún sọ sí tó bá pè é má pè é tó yìí. Mo fẹ́ kọ́ pé torí pé ojú ọlá kan fi sọ́rí, màá fún yín ní security information tí mo fẹ́ fún yín kó ní kálukú dì mú. This is Yoruba land, my father's land, my mother's land. And I have every right láti protect àwọn èèyàn mi, láti caution wọn, kọ́ lè mọ bọ́ ṣe máa rìn. So anybody kò máa ní òní, mo mọ ní tí mo fi sọ. Now, lẹ́nu ọjọ́ bíi mélòó kan mo tẹnu mọ́ fún yín o, wọ́n sọ kan tó bí wa, lẹ́yìn tán bí wa, àti láyé àkókò yìí, wọ́n sì tẹnu mọ́ pé àwọn ló ní Nàìjíríà, àwọn máa gba Nàìjíríà, àwọn gbalẹ̀ yẹn títí tó fi dé etí òkun. Àwọn máa gbà títí tó fi dé etí òkun. Lójú ní wọ́n ti kúrò lórí ẹ̀, wọ́n sọ wọ́n kúrò lórí ẹ̀, wọ́n ò kúrò lórí ẹ̀. Gbọ́dọ̀ tí mo sọ yìí, wọ́n ò kúrò lórí ẹ̀, wọ́n wà lórí ẹ̀. Gumi, àwọn ìpàdé tí Gumi ṣe lákọlákọ ìpàdé, ẹ má jẹ́ ká mọ̀, ẹ má jẹ́ ká tàn yín, kò sí tuntun lábẹ́ ọ̀run. Kọ́mọ̀ yìí tí ì ṣe òun lògùn má mọ̀ ọ́. Gbogbo plan wọn làṣírí tú síta. Ọlọ́run tó dá ilẹ̀ yìí, tó dá ìran ọmọ Yorùbá sórí ilẹ̀ yìí, tó sọ pé ìran ọmọ Yorùbá ibi yìí ni kẹ́ ẹ wà, ẹ máa ṣọlá ní níbẹ̀. Òun ló jẹ́ ká fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ jáde. Ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọmọ Yorùbá, ẹ lọ brace àbí náà ní kí n ṣe pé òyìnbó yẹn, go and prepare. Ẹlẹ́yìn ti kọjá ọ̀rọ̀ pé kí Yorùbá wá papọ̀ gan báyìí. Ìlú sí ìlú, mo sọ fún yín, go and get yourself prepared. Ìlú sí ìlú, ẹ̀yin ọba, ẹ̀yin ọ̀dọ́, go and get yourself prepared. Wàhálà ń bọ̀. If you insist, if you refuse to heed to my advice, àfàìmọ̀lẹ́ ní regret. Because tó bá ti tẹ́lẹ̀ gbáà àti lè sáré tètè plan yìí kò ní ṣe é ṣe, nǹkan ti bàjẹ́. Gbogbo ariwo dáhùn yìí, ìbámu sí tó bá jẹ́ pé Yorùbá dúró lọ́tọ̀, wọn ò ní ẹ̀tọ́ àti wọ ilẹ̀ wa bó ṣe wù wọ́n. Tó bá fẹ́ wọ ilẹ̀ yìí wọ́n gba visa, tó bá wọ ilẹ̀ Yorùbá lọ́nà àìtọ́, àwọn immigration àwọn àjọ aṣọ́bodè wọ́n kí wọ́n mú wọn. Eré tó máa demote wọ́n demote ẹ̀. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ó kàn lè dédé gbéra kó ló fẹ́ wọ Amẹ́ríkà. Tó o bá gbìyànjú ẹ̀ bó o ṣe ń láǹdì báyìí ní o ṣe máa dá ẹ padà. Tó o bá sọ̀rọ̀ àwọn ńlá ẹ̀ mẹ́wọ̀n ní sòsè. Àìmọye orílẹ̀-èdè lágbàáyé dé, kódà Ghana tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí tán tó jẹ́ West African country. Tó o bá wọ Ghana tó o ta pélépèlé kan gbá ẹ mú, wọ́n á bèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe wọlé. Tó o bá ti rí kan fi hàn, tó o rábì dánilójú pé lóòótọ́ o wọlé, o wọ wàhálà o. Tó bá gbá ẹ mú orógo. Mo sọ̀rọ̀ Ghana, mi ò tí sọ̀rọ̀ Benin Republic tó wà lẹ́gbẹ̀ẹ́ wa o. Ìṣèjọba àwọn wọlé síbẹ̀ ni wọn ò rí kankan ṣe sí. Ẹ bá ẹni ọmọ Yorùbá, eléyìí tí mò ń sọ yìí, sẹ́wọ̀n pé bí òṣèlú ti báyìí, mo rọra yan fún yín ni. Àwọn ìpàdé lemọ́lemọ́ tí Gumi ṣe lẹ́nu jọ́ mélòó kan yìí, ìpàdé ibi ni o lórí ẹ̀yọ́ ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí n tún sọ àṣírí fún yín, they have make up their mind. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ni wọ́n máa ṣe àkọlù sí, ẹ lọ kọ sílẹ̀. Kọ́ńtà ṣàkọlù sọ̀rọ̀ mo sọ fún yín, mo ní wọ́n fẹ́ kọlu àwọn ṣọ́ọ̀ṣì kan. Àgbọn ni wọ́n ní information yẹn jáde ni. I am not a terrorist. I am not a police officer. I am not a DSS. I am not this. I am not that. But I am a freelance broadcaster. Investigative journalism. Àwa ìdáwà kẹ́kọ̀ọ́ lé lórí yẹn. Àwọn wádìí, I find out. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Báwo ló ṣe rí? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀? Ìdáwà máa ṣiṣẹ́ lé lórí. We received information. Àwa fine tune yẹn. Àgbéyẹ̀wò dáadáa. Àwọ̀ sọ̀tún àwọ̀ sósì. Ṣé ó yẹ? Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Ká tó gbé jáde fún yín. Mo sọ fún yín lákòókò yẹn, mo ní ẹ wá. Mo ní àwọn information tó jáde ẹ̀yin tẹ́ ẹ bá rántí ẹ lọ gba àwọn previous video mi tí bá gbé jáde fún yẹn kúkú ní wo ni mi ò jẹ́ kí n bọ́ dára mi. Ìfọ̀ máa lọ mú jáde. Mo sọ, mo ní ẹ wá. Mo ní information yìí jáde pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní attack church. Mo ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní attack school. Mo ní kódà ibi tó bá ti fẹ́ ṣe campaign wọ́n máa attack. That is part of their plan. Kí ló dé mú plan yẹn wáyé gbà yẹn ni pé wọ́n ti sọ wípé àwọn ò fẹ́ kí tíkẹ́ẹ̀tì wá sísàlẹ̀ bí. Fulani ló gbọ́dọ̀ bá tíkẹ́ẹ̀tì. Òfin tó bá lè mú kí anybody from the south kó gba tíkẹ́ẹ̀tì. Kí táwọn fẹ́ ṣe rèé. And lẹ́yìn tí mo sọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ ò ká sí. Ṣùgbọ́n lẹ́yìn yẹn má gbàgbé wọn lọ sọ́wọ́ wọn àtàkì o. Wọ́n lọ àtàkì church lọ́wọ́. Wọ́n pa more than 70 people. Wọ́n ti ẹ̀ parọ́ fún wa pé 40 ni wọ́n pa. Wọ́n ní 40 ni wọ́n pa, but wọ́n pa more than 70. Gbogbo wa la mọ̀. Èmi débẹ̀, mo rí ọpọlọ ènìyàn nílẹ̀ nínú church yẹn. Mo bú sí ẹkún, mi ò rẹ́kún sún. Omi gbẹ lójú mi. I was there.
wọn ò fi pàtó fún mi Yorùbá wọ́n sọ pé wọ́n wá àtàkì skul ṣé wọ́n àtàkì skul wọ́n jí àwọn ọmọ skul gbé kódà lásìkò yẹn wọ́n jí àwọn ọmọ skul gbé má gbàgbé o wọ́n tún ti jí wọn gbé lẹ́nu tọ́mílẹ̀ tọ́mílẹ̀ ìfọ́nà ti rí wọn. àwa sọ fún yín ètò bá létí gbogbo bọ́n tó dákẹ́ tó mọ kíní kan yàrá reasons tó fi jẹ́ pé tó bá ti ní plan tá bá ti tètè sáré jáde tá a ké wọ́n á mẹ́lò àti ṣe nǹkan yẹn wọn ò ní fẹ́ ṣe. ó dẹ̀ ràn wá lọ́wọ́ ìdí tó fi jẹ́ pé tá a bá gbọ́ ẹni information tó ní í ṣe bẹ́ẹ̀ a máa gbọ́dọ̀ ké síta ni. a pariwo káyé gbọ́kọ̀rún mọ́ ẹ̀ pé program yìí o a pariwo káyé gbọ́kọ̀rún mọ́ pé kó dọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ kó dọ̀dọ̀ àbúrò ẹ kó dọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ kó dọ̀dọ̀ ẹbí ẹ kó dọ̀dọ̀ ará ẹ torí máa sọ àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé fún yín o ìwọ tó bá rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ lásìkò yìí ó lọ. ó gbọ́ mi ní ó lọ wọ́n sọ fún yín débi pé mo ní those people wọ́n ti ní plan for long tó bá ti kó ṣaka tomato tàtàṣé rodo tó lòdù ẹ̀ sínú mọ́tò tírélà wọ́n á gbọ́kadà wọ́n lẹ̀ kan mẹ́gbẹ́ bí ìkan bí wọ́n lè lóògùn ọ̀kadà mẹ́wàá wọ́n kó sínú mọ́tò yẹn wọ́n wá kó àwọn Fúlàní wọ́n kó wọn dà sórí ẹ̀ wọ́n to ìbọn gbogbo nǹkan tó fi ń jà wọ́n tó dà sísàlẹ̀ wọ́n to tòmátò àti ata àti gbogbo wọ́n tó lé lórí wọ́n kó àwọn èèyàn jòkó lórí ẹ̀ wọ́n jòkó lórí tòmátò àtàtà wọ́n tó gí sí wọ́n jòkó lé wọ́n hàn jùmọ̀ machine wọ́n hàn gẹ̀dà sẹ́gbẹ̀gbẹ́ mọ́tò láwọn yẹn bọ́n bá ṣe ń dẹ́nu kankan náà máa drop wọn nílẹ̀ Yorùbá ni wọ́n máa drop wọn ìmí ìdùnnú wọn ò wá machine rí tó bá ti ń bọ́ọ̀lẹ̀ á kí machine yẹn mọ́lẹ̀ zoom á máa wá ayémọ́lẹ̀ àgbọ́lójú àdìdì àkíkí machine á máa wá lọ tí ò bá ti kálápá tí òkú ó máa lọ nìyẹn ó ní iṣẹ́ tí wọ́n gbéra gbogbo wọn ẹ wádìí wọn lọ́wọ́ wọn ẹ rí pé wọ́n ní fóònù dání ẹ rí pé wọ́n ní rédíò kékeré dání tí wọ́n fi ń gbọ́ ó ní mẹ́sẹ̀gì tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ I told you ẹ̀yìnlẹ̀ fà á. ẹ sọ fún wọn pé ibi báyìí lẹ́ ń lọ wọ́n láwọn ọmọ bẹ̀ bọ́ ṣe you know the place tí wọn náà bá ti sọ pé ọmọ bẹ̀ wọ́n ní nìṣó ògùntẹ́kì kí ló ṣẹlẹ̀ yìí dẹ́wọ́ ní Facebook kí ló ṣẹlẹ̀ ẹ pín Adéwálé Abdulwasiu God bless you. mo sá fún yín dáná náà wọ́n ní nìṣó gbogbo wa lọ́bẹ̀ if you know the road you go carry ìwọ ni wàá tún fọ̀nà hàn wọ́n gbogbo ibi tẹ́gbọ̀n gbogbo ibi táwọn ìṣẹ̀ṣe yín wà gbogbo ibi tí agbára wà gbogbo ibi tí àwọn nǹkan tó jọdún wà gbogbo ẹ̀ pátá làwọn Fúlàní ti mọ̀. mo fẹ́ garanti yín wípé àwọn Fúlàní tó ń ṣọ̀kadà lákùrẹ́ ibi tí èmi tí mo jọ́mọ Yorùbá tí mo jọ́mọ Ògbóṣe tí mi ò mọ̀ lákùrẹ́ àwọn Fúlàní tó ń ṣọ̀kadà wọ́n mọ̀ àwọn ṣe ní fọmọ Yorùbá. tó bá délẹ̀ ẹ̀yin ò ní lè bẹ́rẹ̀ akẹ́lẹ́ lọ sọ́dọ̀ wọn àwọn ọmọ tó bá yá dé kò lè sí ní tẹ́tẹ́ ṣe àwọn onídàá tí wọ́n mọ́tò wá bá yín wọ́n wà nínú igbó Àkúrẹ́ wọ́n bá fẹ́ àtàkì Àkúrẹ́ wọ́n wà nínú igbó Àkúrẹ́ wọ́n bá fẹ́ àtàkì Ọ̀wọ̀ wọ́n wà nínú igbó lọ́wọ́ wọ́n bá fẹ́ àtàkì Ìkàrẹ́ wọ́n kú nínú igbó ní Ìkàrẹ́ onídàá tí wọ́n mọ́tò wá fèrè tó bá gbọ́ ọmọ ọrùn jáde wá bẹ̀ ni kẹ́ ẹ tó gẹ̀ẹ́sì ara yín wọ́n ti pa àwọn èèyàn lọ nílẹ̀ pẹ́tẹ́ kẹ́ ẹ tó mọ̀ pé kan ṣẹlẹ̀ wọ́n ti pààyàn lọ. reason tí mo ṣe ń ké tuntun pé ẹ fura ẹ múra rèé mi ò I am not preaching for war. I know what war is. Ó yé mi ní ó dá mi lójú ni. Ṣùgbọ́n mo ń sọ fáwọn ọmọ Yorùbá ni wípé ẹ wà cultures. Ẹ fura. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.